Abẹ́òkúta náà ni ẹ̀ ń wòye níbi tí wọ́n ti ń ṣe ọdún ìṣẹ̀ṣe ọdún òòṣà lónìí. Àwọn olóṣàlọ́ lọ́kàn ọ̀jọ̀kan ẹlẹ́rìí ìlú, àwọn ẹlẹ́rìí ilẹ̀, gbogbo àwọn olóṣà ṣùgbọ́n gba àwọn Òòṣàyè ni wọ́n yà ní Ìjàyè ní ìlú Abẹ́òkúta ní tí wọ́n ń kọsẹ̀ ní ọ̀dọ̀ àwọn ọlọ́ṣun níjàyè tó débi pé wọ́n padà fi orí lé odò Ìjàyè. Odò Ìjàyè wọ́n bí àwọn ń kọsẹ̀ ní Ìjàyè. Ẹsẹ̀ ògbèrè ní ìlú Abẹ́òkúta láti Ìjàyè lọ sí gbogbo ọ̀nà ìyànà mọ́ṣúárì. Láàrin Ìjàyè sí ìyànà mọ́ṣúárì náà ni odò Ìjàyè ló wà tí wọ́n máa ń lọ lọ́dọọdún bí wọ́n ti máa ń ṣe lọ́dọọdún lọ. Ìṣẹ̀ṣe lágbà, ìṣẹ̀ṣe òkè gbogbo oníṣẹ̀ṣe lágbàáyé o. Bí àwọn kan ti ń yà ní ọ̀dọ̀ àwọn ọlọ́ṣun ní Ìjàyè tí wọ́n kọsẹ̀ ń bẹ̀ tí wọ́n ń jáde, bẹ́ẹ̀ làwọn náà ń wọlé tí wọ́n kọsẹ̀ ń bẹ̀ tí wọ́n ń jáde. Gbogbo ẹ̀ ó di odò Ìjàyè. Èrò bíbà gbogbo ọ̀nà Ìjàyè sókè Ìjẹun sí àná mọ́ṣúárì gbogbo ẹ̀. Àwọn ọkọ̀ pàápàá wọn ò ráàyè láti kọjá. Ṣùgbọ́n bí èrò ti pọ̀ tó kò sí wàhálà kò sí ìdààmú kankan o. Gbogbo rẹ̀ ń lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ bí àwọn ọlọ́kọ̀ náà bí wọ́n ti ń rọra tẹ̀ jẹ́jẹ́ láti lè kọjá gba ibi iṣẹ́ òòjọ́ wọn lọ. Odò Ìjàyè. Ọ̀nà òkè Ìjẹun ní Ìjàyè nílùú Abẹ́òkúta náà lélẹ́yìí. Èrò ń pọ̀ débi pé àwọn ẹ̀ka ò ráàyè lọ. Ọkọ̀ wọ́n ń lọ jẹ́jẹ́ ni. Ọ̀nà ìyànà mọ́ṣúárì lélẹ̀. Òun náà dí gágá ó dí gàgà. Ọdún odò Ìjàyè ọdún 2026. Odoijaye.
lọ́wọ́ sí i.